Káàbọ̀ sórí ìkànnì yìí. Ẹ wò ó, omi ara apá kìíní àti apá kejì. Àwọn àwòrán ibi tí ó dùn lásàyàn. Ẹ wo ibi tí òdìdí baálé ti bú sẹ́kún nígbà tó gbọ́ pé ìyàwó òun bí ìbẹ́ta. Baálé mà ti júbà ìwòrò. Ẹ wo, ìwọ tó bá ń gbádùn làbárí mi, dákun bá mi subscribe kó bá mi like ẹ. Ẹ tún wo ìyá àbèjì àbí ìyá bẹ́ta ní ká pè níbi tó ti ń wáṣẹ́. Ẹnu ìfẹ́ tún ni àlàyé tún kọ̀dà ìyá àbèjì o. Ìyàwó àlàyé tún fàgò yọ. Ẹ wò ó, ìròyìn ò tá fojú bá. Nǹkan kí sẹ́sẹ̀ ràgó nínú eré yìí. Omi ara òun la pè àkọlé eléyìí o. Nígbà tí ó tún ṣe díẹ̀, ṣebí ìyá àbèjì ó tún bẹ̀rẹ̀ sí ní, ìyẹn Àbẹ̀ní, ó bẹ̀rẹ̀ sí ní ta ọjà pẹ́pẹ̀pẹ́ láti lè tún fi tọ́jú àwọn ọmọ. Ibẹ̀ tún ni ọmọ ẹlẹ́kejì tún gbà padà tó fi já sí pé ẹyọ kan ló mà dúró nínú ìbẹ́ta. Kọ́lọ́run má jẹ́ ká rí àdánwò ni. Ọkọ àbí ká wí pé boyfriend rẹ̀, èyí tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de, ìyẹn nílé ìwé gíga, wọ́n mà tún pàdé o nínú hílàhílo yìí. Ṣe bí ibẹ̀ tún ni àbúrò àlàyé. Ó tún ní ìyàwó àwọn ò ṣeé fẹ́ o. Pabambarì ẹ̀ tún wá ni pé ọkọ ọjọ́sí tó júbà ìwòrò, ó mà tún ti padà wá. Ẹ rí i pé ìyàwó tọ́mọ bá ti wà níbẹ̀, ó tún ṣòro o. Kọ́lọ́run wá gbà yàn lọ́wọ́ ẹni tá a sọ tó ń sọ ni. Yẹpẹ́ ẹsẹ̀ Àbẹ̀ní náà tún bù wáyé o tán náà fẹ́ kọ́ lọ́gbọ́n. Ẹ wo àwọn ọmọ ọjọ́sí, àwọn ló ti dàgbà yìí, àwọn lẹ́ ń wò lójú ọpọ́n yìí. Ìyá wọn gan Àbẹ̀ní, tó jẹ́ ìyá àwọn ọmọ yìí, ó mà tún ti ń yí nínú ọlá nígbà tí ọkọ rẹ̀ ọjọ́sí padà wá tó yí nínú ọlá. Ẹ wo ìròyìn tá fojú bá, ìpàdé dínú eré. Ẹ bá mi subscribe, ẹ bá mi like.